ẹ̀yin tèmi nílé lóko àti lẹ́yìn odi ṣàlàáfíà ni mo bá yín. Ibi tí ẹgbẹ́ wa ti ń náwó Ọlọ́run ní jẹ́ ká bá wọn ná òṣì. Ibi tí ẹgbẹ́ wa ti ń ná pounds tán ti ń ná dọ́là. Ẹ wo Ọlọ́run ní jẹ́ ká bá wọn lọ ka nọ́mbà. Ọlọ́run ní jẹ́ ká bá wọn lọ ka ọ̀rọ̀ ẹnu. Àbí ká lọ mọ́ bá wọn jẹ ajẹ́ ìfẹ́nú lọ́lẹ̀. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé ní ọjọ́ bíi méjì sẹ́yìn, arákùnrin gbajúgbajà olórin ayé èyí tí a mọ̀ sí David Adeleke ó ṣe ìyàwó pẹ̀lú ìyàwó rẹ̀ Chioma tí ayé gbọ́, tí ọ̀run mọ̀, tí gbogbo àwọn gbajúgbajà orílẹ̀-èdè Nàìjíríà àti ní òkè òkun tí wọ́n sì péjọ níbi ìgbéyàwó náà láti wá yẹ́ ọkọ tìyàwó sí. Ṣùgbọ́n ó yani lẹ́nu lára gbogbo àwọn tí wọ́n pè tí àwọn ọ̀pọ̀lọpọ̀ wá síbẹ̀ tí wọ́n sì ń ná owó, àwọn tó ń ná náírà ń ná, àwọn tó ń gbé pọ́ńdù dọ́là lóríṣìíríṣìí wọ́n ń gbé kalẹ̀ láti fi yẹ́ ọkọ tìyàwó sí. Ìgbéyàwó náà dùn, ó lárinrin gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé ìgbéyàwó yìí ó mi orí ayélujára tìtì débi wípé oníkálukú bẹ̀rẹ̀ sí ní ṣe hà, olúkálukú wọ́n sì bẹ̀rẹ̀ sí ní bá arákùnrin náà wọ́n bá yọ̀. Ṣùgbọ́n lẹ́yìn ayẹyẹ ìgbéyàwó náà tó sì jẹ́ wípé ìgbéyàwó yìí lẹ́yìn ọ̀sẹ̀ kan ṣe ló yẹ kó máa jà ràyìnràyìn káàkiri orí ayélujára. Ṣùgbọ́n ṣe ni láàánú wípé ọmọ àtòkò wá balẹ̀ jẹ́ kan, ọmọ lẹ́lẹ̀ èyí tí wọ́n gbé sí orí bẹ́ẹ̀dì, ọmọ lẹ́lẹ̀ èyí tí wọ́n yọ kúrò nínú ẹrọ̀fọ̀, èyí tí wọ́n ní kó wá jayé níbi ìgbéyàwó ọ̀hún, ṣe ló pinnu lọ́kàn rẹ̀ láti ba gbogbo ẹ̀jẹ́ fún àwọn ọkọ tìyàwó ní orí ayélujára. Ọmọkùnrin yìí èyí tí a pe orúkọ rẹ̀ ní Very Dark Man ṣe ló jáde ló bẹ̀rẹ̀ sí ní sẹnu rẹ̀ níṣekúṣe, ṣe ló bẹ̀rẹ̀ sí ní ka iye àwọn tí wọ́n fìwé pè àtàwọn tí wọn ò fìwé pè, àti wípé àwọn tí wọ́n pè ní ọ̀sán, àwọn tí wọ́n pè lálẹ́ àbáwọn tí wọ́n pè láàárọ̀, ihun tí ọmọkùnrin yìí ihun tó lọ ṣe níbi ìgbéyàwó yìí náà yìí. Bó tilẹ̀ jẹ́ wípé ọmọkùnrin yìí ò rówó ná, kò rí dọ́là ná, bẹ́ẹ̀ ni kò rí náírà ná, àti ẹ̀ríbì kankan èyí tó ti yọ 1 naira tó ti lóun fẹ́ ná fún ọkọ tìyàwó. Ṣùgbọ́n a rí i níbi tó ti ranjú wọ̀n tó ti ń jẹ ajẹ́fẹ́nú lọ́lẹ̀, ibi tó ti ń sọ fún àwọn èèyàn wípé ní tòun o oúnjẹ lòun wá jẹ níbi ìgbéyàwó yìí. Àwọn Yorùbá wọ́n máa ń sọ wípé ní tó ti ní lójújò léwà. Arákùnrin yìí ṣe ló yẹ kó dọwọ́ bojú kí ojú mọ́ tì í, nítorí pé àwọn tó tó àtàwọn tí ò tó rárá wọ́n wà níbẹ̀ tí oníkálukú sì ń ná owó fún ọkọ tìyàwó. Ṣùgbọ́n arákùnrin yìí ò rí nǹkan kan ṣe o, kò rówó ná. Ṣùgbọ́n ọ̀rọ̀ ẹnu yìí náà nẹ̀, ta ló mọ̀ nínú ayé? Ẹni tí ò já mọ̀ kankan nínú ayé ló látàrí wípé ọ̀rọ̀ ẹnu yìí náà òun ló gbé dé orí ayélujára tí àwọn èèyàn fi mọ̀. Ṣe ni yóò jáde tí ó sì mọ bú àwọn obìnrin, ṣe ni yóò jáde tí ó sì mọ bú àwọn tó ga nínú ayé, àwọn olóríire, àwọn alálùbáríkà èèyàn. Arákùnrin yìí jáde ó sì bẹ̀rẹ̀ sí ní bú Ìyábọ̀ Òjó, gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì mọ̀ pé òun àti Ìyábọ̀ Òjó wọ́n ní ọ̀rọ̀ kan tí wọ́n ń fà tẹ́lẹ̀. Tí wọ́n bá sì bi arákùnrin yìí léèrè kí ni ẹ̀ṣẹ̀ tí Ìyábọ̀ Òjó ṣẹ̀, ẹ rí wípé kò ní rí nǹkan kan láti sọ. Ó bẹ̀rẹ̀ sí ní bú Ìyábọ̀ Òjó, kò sí nǹkan tí ò fi Ìyábọ̀ Òjó wé tán. Ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ló jẹ́ kí ọkọ Ìyábọ̀ Òjó èyí tí a mọ̀ sí Polo tó sì jáde láti wá dá arákùnrin yìí lóhùn wípé ó ti ń di gbogbo ìgbà rẹ̀, àti wípé kí ni Ìyábọ̀ Òjó èyí tó rà nígbà arákùnrin náà tó fi jẹ́ wípé ojoojúmọ́ yóò jáde yóò sì wá mọ bú Ìyábọ̀ Òjó. Eléyìí ló mú kí arákùnrin náà kó sì bọ́ sí orí péèjì rẹ̀, ó sì gbé àtẹ̀jáde náà jáde kí àwọn tó mọ̀ kó wọ́n lè tètè mú un so. Gẹ́gẹ́ bí nǹkan tí Polo tó kọ sí orí péèjì rẹ̀ ní èdè Gẹ̀ẹ́sì, ó kọ ó ní wípé pray for this guy, person wey swear for this guy don kpai. It's a pity he just have to live in this condition for the rest of his life. You come for a wedding to check which invite someone have. Is that not shameless? I believe you see Ìyábọ̀ Òjó in your dream every night and day. If you say you love your mom, I believe your mom and Ìyábọ̀ Òjó may be in same age. Respect that. Eléyìí ni nǹkan tí Polo èyí tó kọ. Gẹ́gẹ́ bá ṣe mọ̀ wípé lẹ́yìn ìgbà tí arákùnrin yìí tó jáde tó jẹ́ ká mọ̀ wípé níbi ìgbéyàwó yìí wípé Davido ó ní kò pe Ìyábọ̀ Òjó, ó ní fúnra ara Ìyábọ̀ Òjó àti ọmọ rẹ̀ ó ní wọ́n kóra wọn lọ síbi tí wọn ò pè wọ́n tí wọ́n lọ ṣe àyọjúràn. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí Ìyábọ̀ Òjó tó gbọ́ ọ̀rọ̀ yìí, Ìyábọ̀ Òjó ó sì jáde láti wá fi ẹ̀rí ibi tí wọ́n ti pè é fún ìgbéyàwó yìí tí wọ́n ti pè é
ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà arákùnrin yìí ò gbà ó ní ìwé tí wọ́n fi pe Ìyábọ̀ Òjó ó ní lára àwọn tí wọ́n pè ní ìrọ̀lẹ́ ni. Ẹ̀yin èèyàn, eléyìí jẹ́ nǹkan tó ya ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu tó bá tiẹ̀ wá jẹ́ bẹ́ẹ̀ wípé lára àwọn tí wọ́n pè ní ìrọ̀lẹ́ náà ni ṣebí wọ́n ṣàfi ìwé pé èwo wá ní wípé bóyá ó jáde láti wá mọ sọ fún Ìyábọ̀ Òjó wípé ó ṣe àyọjúràn tó sì jẹ́ wípé nínú ìwé tí wọ́n fi pè yìí gbogbo wa la rí iye aago tó wà ńbẹ̀ àti wípé ṣe la tún ríbi tí Ìyábọ̀ Òjó àti ọkọ ìyàwó yìí èyí tí wọ́n ti ń sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni a rí ibi tí Ìyábọ̀ Òjó àti ẹ̀gbọ́n ọkọ yìí tí wọ́n ti ń sọ̀rọ̀ tí wọ́n sì ń jọ ń rẹ́rìn-ín. Ẹ wò bẹ́ẹ̀ náà la sì tún rí ibi tí Ìyábọ̀ Òjó àti ìyàwó Davido èyí tí wọ́n ti dúró tán sì ti jọ ya fọ́tò tí wọ́n ti jọ ń sọ̀rọ̀. Ẹ dákun, kí ni ẹ̀ṣẹ̀ tí Ìyábọ̀ Òjó ṣẹ̀ arákùnrin yìí tó fi di wípé gbogbo ìgbà yóò mọ jáde tí ó sì wá mọ bú arábìnrin náà? Eléyìí ni òye ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin èèyàn abẹ́ẹ̀rí wípé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ó ní agbára. Kí ni nǹkan tí ẹ̀yin náà rò lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí? Gbogbo nǹkan tẹ́ ẹ bá rò ẹ fi ìdáhùn yín ẹ fi sí orí comment section. Ẹ jẹ́ ká jọ sọ, ẹ jẹ́ ká jọ jọ bá a ṣe jọ máa ń ṣe. Ẹ sì mọ́ gbàgbé gbogbo bá a bá ṣe ń jọ àwọn videos wa ẹ máa bá wa comment, ẹ máa bá wa like, ẹ sì máa bá wa share tó bá ṣe ìgbà àkọ́kọ́ nìyí èyí tẹ́ ẹ̀yin ṣe alábàápàdé fídíò wa. Ẹ mọ́ gbàgbé láti follow page yìí abẹ́ẹ̀rí wípé nǹkan ń bẹ.